Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ìwà gbogbo lè ń kọ́? Gist tá a mú wá lórí Nkechi Blessing, èyí tó jẹ́ pé ó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn òṣèré Tampa ní Canada tí ó kúnlẹ̀ síwájú President Tampa, èyí tó jẹ́ Mr. Lati, tí wọ́n dẹ̀ fi orí jì. Ẹ̀yin náà mọ̀ pé ní ọdún mélòó kan sẹ́yìn, Nkechi Blessing ó jáde lórí social media tó ní pé tó bú gbogbo àwọn àgbàlagbà inú Tampa, tó dẹ̀ ní pé òun ò ṣeré mọ́ pẹ̀lú wọn dípò máa dá ṣe gbogbo eré òun fúnra wọn. Ṣùgbọ́n ìgbà tí gbogbo awuyewuye yìí ṣẹlẹ̀, àwọn òṣèré tíátà wọ́n fi òǹtẹ̀ dé wípé àwọn yọ kúrò nínú ọmọ ẹgbẹ́ àwọn. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní ìgbà tí a gbọ́ wípé ó jáde ní Canada ní ibi ayẹyẹ èyí tí àwọn ọmọ Tampa tán gbé kalẹ̀ láti ṣe event fún wọn. Wọ́n ló tọrọ àforíjì o lọ́wọ́ Mr. Lati àti gbogbo ẹgbẹ́ òṣèré Tampa pátápátá, ẹ̀yin ará ilé. So nǹkan tí àwọn Tampa fi òfin de Nkechi Blessing nìyẹn, wípé àwọn èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ pé sínú eré o, wọn ò dẹ̀ gbọ́dọ̀ lọ sí inú eré tó bá ń ṣe tó bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ wọn. Ṣùgbọ́n gbogbo ìjà yìí tó wà láàrin wọn yìí ó pa á lára díẹ̀, nítorí pé báwo ni wọn ò ṣe nípè sínú eré tí wọn dẹ̀ tún lọ sínú eré tí òun gangan máa ń ṣe. Bóyá nítorí ẹ̀ ló fi gbé ìgbésẹ̀ láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ Tampa ní Toronto. President wọn òun ni Mr. Lati. Ó tọrọ àforíjì, ó kúnlẹ̀. Wọ́n ní Mr. Lati tí ẹni kó dìde, wọ́n ló yarí wípé rárá kan ṣàjẹ́ kó ń kúnlẹ̀ kó ń tọrọ àforíjì o, wípé inú ẹgbẹ́ yìí ló ń ti di ẹni tó popular o, tí gbogbo èèyàn ń wò o lórí social media. Gist tá a gbọ́ sí Nkechi Blessing nìyẹn. Wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀. A tún wá gbọ́ ti àǹtí wa Lizzy Anjorin o, wípé wọ́n ti jáwọ́ ẹjọ́ ṣíṣe. Èyí náà rántí ọ̀rọ̀ gold tó ṣẹlẹ̀ tí wọ́n mú wọn wípé wọ́n jí gold. Wọ́n ní wọ́n ti dá ẹjọ́ náà dúró wípé lẹ́yìn ìgbà tí wọ́n rí òótọ́ wípé Lizzy Anjorin kò gbé gold o, wípé ó tiẹ̀ ti san owó yẹn, owó ọjà tó rà wọ́n ló ti san. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó send account number, wọ́n ní account number tó lọ send kò pé, kò complete. So ó san owó sínú account tẹ́ni yẹn send. Ṣùgbọ́n ẹni yẹn ò rówó. Wọ́n ní nǹkan tí ẹni yẹn fi parọ́ nìyẹn. Ẹni yẹn ò dẹ̀ rówó ni. Ṣùgbọ́n wọ́n ló tún owó yẹn san sí account míì. So ẹ̀ẹ̀mejì ló san owó yẹn. Ìgbà tí wọ́n wá gbé ẹjọ́ yìí lọ sílé ẹjọ́ pé ó ba òun lórúkọ jẹ́, wọ́n ní later ni ó wá lóhùn ò ṣẹjọ́ mọ́. Bí ọ̀rọ̀ yẹn ṣe yanjú nìyẹn láàrin Lizzy Anjorin àti ẹni tó rajà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ ti arákùnrin wa Bobrisky tí wọ́n ní wọ́n mú ní Sẹ́mẹ̀ tí Republic of Benin. Wọ́n ní ìgbà tó débẹ̀ pé ó ní kọ́bọ̀ ń lọ lu passport òun nínú ilé pẹ̀lú ẹlòmíì. Wọ́n ní bí àṣírí ṣe tú nìyẹn o, tí wọ́n gbé. Ṣùgbọ́n nǹkan tí ó wá ń yà wá lẹ́nu ni pé ìgbà tó kọ́kọ́ lọ sí jail, ẹ̀wọ̀n gbà yẹn, wọ́n ní kò sùn ẹ̀wọ̀n. Bí a ṣe gbọ́ nìyẹn o lórí social media. Wọ́n ní wọ́n tú àṣírí ẹ̀ wípé ó bribe àwọn tí wọ́n wà ní tí wọ́n ń ṣọ́, wípé ó bribe wọn ní pé kò sùn bẹ́ẹ̀ pé. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n ṣe investigation lórí ẹ̀. Ṣùgbọ́n so wọ́n ní bọ́n ṣe arrest ẹ̀ pé ó fẹ́ sá lọ sí Republic of Benin nìyẹn tán gbé. Wọ́n ní ìgbà tán máa gbé dé Alágbọ̀n, wọ́n ní ṣe ni àǹtí wa ló ní òun ní chest pain, ló di àyà mú. Wọ́n ní àwọn tó wà ńbẹ̀ tí rí pé bóyá irọ́ ló ń pa, ó ń dígbọ́n ni. Wọ́n ní ìgbà tán rí pé ó fẹ́ le ju bí wọ́n ṣe lérò lọ, wọ́n ní bọ́n ṣe gbé dùgbàdùgbà nìyẹn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn.
So wọ́n ní bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú Idris Okunleye tí gbogbo wa ń pè ní Bobrisky nìyẹn. Bí Mashola Gist TV ṣe gbọ́, wọ́n ní ó fẹ́ sá lọ sí orílẹ̀-èdè Sẹ̀mẹ̀, ó fẹ́ fi ìlú sílẹ̀ ní o. Àtìgbà tí wọ́n dẹ̀ ti gbà mú àwọn Force Criminal Investigation Department ni wọ́n mú náà tẹ̀ tí ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. FCID alágbọ̀n ní ìpínlẹ̀ Èkó ní ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní òun ní chest pain ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ìjọba. Agbègbè Fálọmọ lẹ́kọ̀ọ́ ni ilé ìwòsàn náà wà. Wọ́n ní ṣe ni ó ń pariwo wípé ìgbàyà ń dùn òun ní ibi tí wọ́n tì mọ́. Wọ́n ní ṣe ló ń yíra mọ́lẹ̀ ní ibi tí wọ́n tì mọ́. Wọ́n ní àwọn ọlọ́pàá tẹ̀ kọ́kọ́ rò pé òun ṣeré ni wọ́n ní, ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ yẹn fẹ́ kọjá nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ sí, wọ́n ní bí wọ́n ṣe gbé nìyẹn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn ìjọba tó wà ní Fálọmọ lẹ́kọ̀ọ́. Wọ́n ní bí wọ́n ṣe pe ambulance nìyẹn. Wọ́n ní nítorí àwọn ò fẹ́ kí àwọn ará ìlú mọ̀, wọ́n ní wọ́n fi aṣọ bò lójú láti gbé lọ síbẹ̀ ni. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní ó yẹ kí ó lọ sí kóòtù ní Àbújá ní oṣù tá a wà nú ẹ̀ yìí, ṣùgbọ́n nítorí pé ó fẹ́ dọ́gbọ́n sá lọ, ìtorí ẹ̀ ni wọ́n fi ọwọ́ òfin náà fi dè mọ́lẹ̀ tí wọ́n fi gbé lọ. So gbogbo nǹkan tí a gbọ́ nìyí láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run Elédùmarè kí ó ràn gbogbo wa lọ́wọ́. Àmín.